gbogbo bíkíbi tí ẹ ti ń wò mí, ẹ kú àṣálẹ́ tó bá jẹ́ pé alẹ́ lẹ́yìn wà níbẹ̀ ọ̀hún, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú òwúrọ̀, ẹ kú ìyálẹ̀ta. Èmi ọmọ yín náà ni o, Olúwafúnmiláyọ̀ Abọ́sẹ̀dé Justina tí gbogbo yín ń pè ní Fúnmáìtì. Èmi náà ni mo tún dé sí ojú ìwòran yín. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní ya. Kí n tó tẹ̀síwájú, ṣé ẹ ti tẹ notification bell yín so that tá a bá ṣe ń drop video lọ́lọ́kan òjọ̀kan lẹ máa wà notified láti wá wò ó ní ilé-iṣẹ́ wa níbi Èdè Yorùbá TV. Bákan náà, ẹ má gbàgbé láti tẹ subscribe button àti kẹ́ máa like àwọn videos wa. Ẹ ṣé gan ni, a dúpẹ́ lọ́wọ́ yín. Kò pẹ́ kò jìnnà ni a rí fídíò kan tó ń lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára nípa àwọn kidnappers tí àwọn Yorùbá pè ní àwọn ajínigbé. Tó tiẹ̀ wá ya èmi lẹ́nu nínú fídíò ọ̀hún ni wípé ọmọkùnrin méjì, àwọn ọkùnrin gìlọ̀tọ̀ méjì, ọmọ ẹnìkan ni wọ́n, ẹ̀gbọ́n ẹnìkan ni wọ́n, bàbá àwọn ọmọ kan ni wọ́n, tí wọ́n dẹ̀ jẹ́ pé iṣẹ́ táwọn yàn láàyò ní láti máa jínigbé, láti máa gbé nípa. Ṣé iṣẹ́ wa lélẹ̀ iṣẹ́ wa dáa kí èèyàn sì wọ ọmọ ọ̀làkejì ẹ̀ ṣùnṣùn kó dẹ̀ jí gbé kán dẹ̀ lọ pa ọ́ kí wọ́n lọ tà fáwọn tó fẹ́ pa á. Ibo wa láyé wa ń lọ báyìí, ṣé kò wá tojú sú wa? The funniest aspect of it is that wọ́n kọ́ sójú because tá bá rí àwọn èèyàn yìí a máa wò pé àwọn èèyàn yìí wà responsible, wọ́n pé lọ́mọkùnrin, wọ́n dùn wò lójú. Àwọn obìnrin mi àtẹ̀tún máa fọ́ fún wọn pé wow, eléyìí ò bá ti ẹ̀jọ́ kọ ẹni, ṣèbá dẹ̀ jálè ẹni, ṣùgbọ́n pọ́nbélé ìwà ìbàjẹ́, ìwà tí ò ṣe fetí gbọ́, tí ò ṣe fojú rí ló ń bẹ lọ́wọ́ wọn. Ó wá ṣe tán báyìí wọ́n da àwọn tó ní wọ́n sí hílàhílo. Kọ́lọ́hun máa gbà wá, kọ́lọ́hun sì máa ṣọ́ wa nínú gbogbo ewu. Kí wá ní Nàìjíríà wá ń sọ wá dà lọ, kí ni ìlú wá ń dà lọ báyìí nígbà tí irú àwọn eléyìí tí wọ́n lè máa ka iye àwọn tí wọ́n ti gbé, tí wọ́n ti jí pa, èní ọ̀rọ̀ kidnapper, ọ̀la ọ̀rọ̀ agbanipa, ọ̀la Fúlàní herdsmen, ọ̀túnla igba, ojoojúmọ́ gbogbo bí ọdún. Bẹ́ẹ̀ dẹ̀ làwọn kan tiẹ̀ ṣì wà tó jẹ́ amòòkùnṣèkà yìí tí wọ́n dẹ̀ tí ì rí mú. Kélédùmarè gbà wá, kọ́lọ́run túbọ̀ máa dáàbò ẹ̀bù gbogbo wa, àní sọnù. Ọdún ayọ̀ la máa ṣe o. Kó má dàbí pé ẹnu Fúnmiláyọ̀ Fúnmáìtì ni ẹ ti ń gbọ́ gbogbo ẹ̀. Wọ́n ní ẹnu onípọ̀n báyìí la ti ń gbọ́ pọ̀n. Kí gbogbo wa náà ká lọ fojú lóúnjẹ, ká gbọ́ nínú fídíò náà, ká dẹ̀ wo àwọn arákùnrin náà bí wọ́n ṣe ń béèrè lọ́wọ́ wọn, èèlò lẹ gbà lọ́wọ́ ẹni báyìí. Èèlò ló gbà nínú ti Dallas? Láti ṣe náà. Mi ò mọ̀ láti ṣe, mi ò mọ̀. Èèlò ló gbà nínú ti Dallas? Ti Dallas ìgbà kan máa san ó ní 3.5 ló san. Èló ló fún wọn? Wọ́n fún mi ní 300. 300,000. Mr. Dallas, okay. Èló ló fún Dennis? Mi ò mọ̀. Ẹlẹ́jà nǹkan tó ń tẹ̀jà nǹkan èlò ló gbà, èlò ló gbà. Mi ò mọ̀ ṣẹ́ mọ àwọn náà ló gbà. Gbọ̀ngbà tó pè mí Délé ló wá fún mi lówó. Ìyẹn fún mi 400. Ti Pójì yẹn nǹkan èlò ló gbà. Ti Pójì yẹn fún mi 700. Ti Alájà yẹn nǹkan. Ó kàn pè mí pé òun ti gbé nǹkan kan fún Dennis kò sọ fígọ̀. The following day ló wá pè mí padà. Èló ló gbé fún ẹ? Ẹ sọ ìtọ́rọ̀ dé. Ó ti dúró ti dé kíní sódà. Èló ló gbé fún ẹ? Èlò ló gbé fún ẹ. Wọ́n ti mọ̀, tá ti mọ̀. Pé ó ní kò tó ní kò fún mi. Èló ló ti gbé Èlò fún fún ẹ? ọ. 500 ni owó ti lé. Kì í ṣe 200 pé. Sọ èló ló ti fún wọn? Má da ẹ. Tó fún mi, ẹ̀gbọ́n mi fún mi. Inú iṣẹ́ yẹn. Iṣẹ́ ilé tó yàtọ̀ sí owó tí ilé owó tó fún À ń wọn. padà bọ̀ láti bí ti Dallas yẹn náà. Iye tí ọlọ́run gbà. Tí eléyìí ìgbà tó pè ó sọ iye tó fún ẹ ní kó fún ẹ náà. Kò sọ fún mi. Ó kàn lóhùn ti rán. Èló ni fídíò kọ́kọ́ fún wọn? Talk now. Mi ni mo fẹ́ try láti cover. Àti pé bolokó sí. Ẹ jẹ́ kó kọ́kọ́ sọ náà ká mú owó tàyín owó àti tiẹ̀ ó sì wà lọ́wọ́ ẹ̀ bí owó méjì ọ̀rọ̀ tó èlò ní tiẹ̀ ẹ wò sàkọ́ni. Ṣé iṣẹ́ ilé ìta? Iṣẹ́ tó ṣe láti. Kò tí fún mi lówó. Bọ̀ tó sọ fún ẹ ní. Bọ̀ tó sọ pé o ti rún. Kò tí fún mi lówó. Irọ́ kò tí fún mi lówó. Kò tí fún mi lówó. Máa gbọ́ ṣebí ìgbà tó pè mí tó mọ̀ pé yẹn o lálàyé ti rán ẹ sí mi. Irọ́ ó ní pé òun máa rán mi sí kò tí fún mi ní owó náírà kò tí fún mi mọ̀ pé ẹ̀ sọ. Kò tí fún mi ní. Because I wasn't at right there. Èlò náà gbà náà ti Pójì yẹn.
mi ò lè sọ pé òye ọmọ báyìí táwọn fún ẹ ní pàtó. bẹ́ẹ̀ mi ò torí àwọn náà máa ró ní lónìí ọ play ní. monitoring náà ni so wọ́n bá ti ní site bẹ́ẹ̀ wọ́n á kọ́ pé kó kì í dúró síbi báyìí tó bá ti kọjá Hello? kí sọ fáwọn pé ó ti kọjá. ẹ̀sùn ni. Okay. The second prime suspect kidnapping yẹn àdìgẹ́ ẹ̀ ọ ti dárúkọ gbòjẹ́ tán ṣe pátá ní ìyẹ̀bùdè àwọn gbé galat sit down. àwọn gbé woman tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ yín yẹn. Àti ìyàwó tó gé. Àwọn gbé wọ́n ti ṣe àwọn ṣe gbogbo ẹ̀ láti ṣàlàyé fún wa. Ti Ìyàwó tó gé. àwọn Pójì Àmì àlà ọ̀. kò fún ẹ lówó. Ti ẹlẹ́jà kò ní wà ẹlẹ́jà kò. 50,000 50,000 ló fẹ́. òun wà lẹ́ Ti òun wà lẹ́ o. Eléyìí láti tẹ̀sẹ̀ yìí láti nǹkan. Dennis ẹsẹ àbí o tọ́ ṣe fẹ́ jẹ́ kí n wá ń dùn ẹ̀. náà dáàdì mi ilẹ̀ parọ́ fún mi. ọ̀gá ló ń fún ẹ sì ní wọ́n náírà wọ́n náírà. Ó tó lè sọ ẹni sọ pé òun fẹ́ ní kò tí wọ́n sí. ẹmọ kan tó ṣẹlẹ̀ ó ní pé òun máa fún mi lówó pé mi máa fún ẹni yìí níwájú ọlọ́run àtẹ̀yàn kò fún mi ní wọ́n náírà kò fún mi ní wọ́n náírà níwájú ọlọ́run àtẹ̀yàn tó bá fún mi lówó gbàtẹ́ dé ọ̀dọ̀ mẹ́ṣáà gbogbo ẹ̀. Olùbá ní rí bígì mu. Tí bígì bá lọ jẹ́wọ́ ikú fún un. tẹ́ bá ti rí ẹbí lọ́wọ́ ẹ̀ kò fún mi ní wọ́n náírà mọ́ mi. Ok, níṣẹ́ dálà sí ìlú lùgbà. 50,000 naira ni. Ṣùgbọ́n náà ló pè é sí. Délé Tó tí o. àbí. kọ̀ǹfàmù ẹ̀ tó bá jẹ́ iye tó fún ni ẹ o. ṣe mọ̀ fún wọn kì í fún wa. àìsí ọjọ́ sà. Okay. ẹ sà. woman yìí tí wọ́n kidnap ní school yìí gbà yẹn. a ti mú wọn. wà láìtàláì. wọ́n ti tún kọ́. bẹ́ẹ̀ ni ẹ má bọ̀. wọ́n wà á bá ìṣeré dáadáa. There's another woman come and she please so kidnap ní ká sọ pé bóyá àwọn ọmọọṣẹ́ tó ti mọ́lé